Ẹ̀yin olólùfẹ́ mi mo mà tún ti dé o mo tún ti dé mo tún ní kí n wá fún yín ní shock story ṣẹ́rí story tí mo fẹ́ fún yín very short. There's fire in the palace. There's fire in the palace. This another story, shock story. There's fire in the palace. Mo mọ̀ pé olólùfẹ́ mi ti máa mọ̀ pé bóyá Queen Mariam ni. No, kò ń ṣe Queen Mariam lọ́tẹ̀ yìí o. Kò ń ṣe Queen Mariam. Àmọ́ ìkan nínú àwọn olórí láàfin náà tún ni. Ìkan nínú àwọn olórí láàfin òun ló tún sọná sáàfin. Hey! Wonder shall never end. Wonder shall never end. Ẹ̀yin olólùfẹ́ mi, ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí? Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. A jẹ́ pé nǹkan tí ò ṣẹlẹ̀ rí ti ń ṣẹlẹ̀ láàfin o. A jẹ́ pé nǹkan tí ò ṣẹlẹ̀ rí ó ti ń ṣẹlẹ̀ láàfin. Ẹ mọ̀ nǹkan tó fi lè mú mi sọ fún yín pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. Torí mo gbé information yẹn mo gbé sórí 50-50. Torí ó sì ń jẹ́ kàyéfì fún mi. Bọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. Nǹkan tí kò yẹ kó ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ láàfin. Ẹ̀yin olólùfẹ́ mi, mo mọ̀ kí ẹ máa béèrè pé kí lorúkọ olórí tó sọná sáàfin. Ẹ mọ̀ olórí Queen Tóbi. Wọ́n ní Tóbi Philip. Ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀, ó ṣeé ṣe kẹ́ ẹ ti mọ olórí tí mò ń sọ yìí. Tóbi Philip, òun ni wọ́n porúkọ ẹ̀. Òun lolórí tó sọná sáàfin. Ẹ pín iṣẹ́ wò. Ẹ bèrè pé báwo ló yẹ ṣẹlẹ̀, ẹ̀yin olólùfẹ́ mi. Ṣebí látàrí Queen Naomi tí wọ́n release, òun ni àwọn ọmọ Ìbàdàn wọ́n ń celebrate. Inú wọn ń dùn, ayọ̀ wọn kún. Actually, èmi ò lè sọ wípé ọmọ Ìbàdàn nìkan ló ń celebrate Naomi. Gbogbo ìlú òun ló ń celebrate Naomi àti Oríyọmí. Tí ẹ bá gbàgbé, Queen Naomi àti Oríyọmí ẹni táyé ń fẹ́ ni wọ́n, ìlú mọ̀ọ́ká ni wọ́n. Ọ̀kan gbòógì tó yẹ pé àwọn èèyàn mọ̀ òun ni wọ́n. Tá bá yọwọ́ pé ọ̀gá principal iléèwé àwọn ìyẹn ò ń ṣe ni tí àwọn èèyàn mọ̀ dáadáa, but wọ́n lè mọ̀ wọ́n ládùúgbò wọn. But ní gbogbo ilẹ̀ Yorùbá títí dókè òkun diaspora kò sẹ́ni tí ò ti gbọ́ ìròyìn Queen Naomi àti Oríyọmí. So mi ò lè sọ pé Ìbàdàn nìkan ló ń celebrate wọn actually. Celebration yìí ni àwọn ọmọ Ilé-Ifẹ̀ rí náà wò pé Naomi ti tàwọn ní ìyàwó ọba àwọn ní Ilé-Ifẹ̀ ní wáyé tó wá jẹ́ pé Ìbàdàn nìkan ló wá ń gba glory yẹn. Àìrọ́ o, Ìbàdàn nìkan ò lè gba glory yìí o, àwọn náà máa gbànú glory yìí. Kò sí ohun tó fi ń ṣèyàn, kódà gan kí gbogbo ìlú kọ̀ọ̀kan kó máa celebrate wọn. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe láwùjọ. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Bí àwọn Ilé-Ifẹ̀ náà bí wọ́n ṣe organize nìyẹn láàfin pé àwọn náà fẹ́ celebrate welcome back Queen Naomi. Ẹ̀dẹ̀mọ̀ in traditional way òun náà wọ́n ṣe, wọ́n kólù, wọ́n gbé gbogbo ẹ̀, eégún wá, gbogbo ẹ̀ wá. Àwọn eégún pọ̀ lóríṣiríṣi. Wọ́n ń jó, wọ́n ń pariwo Naomi, wọ́n ń kí káàbọ̀, wọ́n ń welcome, inú wa dùn. Fàájì sá ń lọ láàfin ṣá. Àjọyọ̀ ń lọ láàfin, celebration ń lọ láàfin. Àwọn eégún pọ̀, oríṣiríṣi àwọn eégún, èyí tó gbéná dání, èyí tó gbómi dání, èyí tó gbé oríṣiríṣi àwọn eégún. Wọ́n ní bí olórí Tóbi ṣe ń bọ̀ nìyẹn, Ọlọ́run ló mọ ibi tó ti ń bọ̀. Bóyá bí tó ti lọ ṣiṣẹ́ burúkú ọwọ́ ẹ̀ náà ni àkú lè sọ. Bí ó dẹ̀ jáde ó lọ pàpàtú ọwọ́ ẹ̀ kọ́ńtà náà ni àmọ́. Wọ́n ló sá ń bọ̀, wọ́n ní bó ṣe rí èrò láàfin tó ń jó tó ń yọ̀ tó ń pariwo Queen Naomi. Wọ́n lójú ẹ̀ ti change, ojú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́. Ó ń bọ̀ pẹ̀lú anger, ó ń bọ̀ pẹ̀lú bínú. Ṣé mọ̀ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn olórí ní ààfin, mo rò pé ìkan náà àwọn eégún yẹn ó bá rí Queen Tóbi o, olórí Tóbi, ó bá rí o, ó bá lọ jó pàdé ẹ̀. Ẹ mọ̀ in the hope yìí pé àwọn olórí ẹgbẹ́ tó kù àwọn náà ti ń celebrate bó ti ẹ̀ ti lè jẹ́ pé ìcelebrate èké
ìcelebrate tí ó dénú wọn òun ni wọ́n ń celebrate àwọn eégún náà sátiri pé àwọn olórí tó kù náà ni wọ́n ń celebrate yìí ìkànnì wọn náà ló ń bọ̀ yìí bóyá eégún yẹn kọ̀ pé kí n lọ jó pàdé ẹ̀ kí n lọ yẹ sí wọ́n ní bínú tó fi ti eégún yìí wọ́n ló ti eégún yìí tìkanra ó tì í wọ́n léégún yìí scatter ó stagger gàgàgàgà ó bá lọ kọlu eégún tí ó wà lẹ́yìn ẹ̀ ìyẹn dẹ̀ gbéná dání ẹ lólùfẹ́ mi ká má fọ̀rọ̀ gùn bí eégún ṣe lànà nìyẹn o eégún bá gbaná ẹ lólùfẹ́ mi ẹ jọ ṣe rí ó jọ yẹ̀yẹ̀ kò dẹ̀ ń ṣe yẹ̀yẹ̀ ó jọ fọ́nì kò dẹ̀ ń ṣe fọ́nì ẹ jọ tó wọ́n lọ ẹ bá mi ṣe fídíò yìí ẹ jọ ṣé àwọn information báyìí náà lẹ́ni kí a máa keep a lè keep àwọn information báyìí ó yẹ kí gbogbo wa máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ jọ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ subscribe mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ yín èmi tí mo ti gbọ́n dádì mi ló kọ́ mi ó ní tó o bá dúpẹ́ oore àná ó ló fẹ́ gbà mí ni mo fẹ́ gbà mí náà ni òun ló jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan ọ̀n lẹ́ni tó bá dúpẹ́ oore àná ó fẹ́ mi ìgbà ni mo dẹ̀ fẹ́ mi ìgbà náà ni mo fẹ́ kẹ́ ẹ máa bò mí wìtìwìtì kẹ́ ẹ máa bò mí wòtòwòtò kẹ́ ẹ máa kó mi jẹ bí Indomie yes òun mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín so ẹ jọ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́tí bá mi subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́tí ti subscribe ó yá ẹ darapọ̀ mọ́ wa kájọ máa kó jẹ bí Indomie ẹ̀yin náà subscribe kájọ máa kó jẹ bí Indomie ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ ẹ̀yin lólùfẹ́ mi gbégún tó wà lẹ́yìn ẹ̀ tó gbéná dání ó bá lọ kọlù gírígírí gbàjà bí eégún ṣe lanà nìyẹn o bí ẹkùn ṣe bẹ̀rẹ̀ sí ní jóná nìyẹn kí ló ṣẹlẹ̀ láriwo bá ta lára ọ̀run bá fọhùn bí ènìyàn ẹ̀yin lólùfẹ́ mi ó jẹrẹ ni kò kí ń ṣeré o ó jọ àwàdà ni kò kí ń ṣe àwàdà wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ rí nínú history ṣe rí i pé ó jọ eré ni kò kí ń ṣe eré kódà ó jọ àwàdà ni kò kí ń ṣe àwàdà ẹ̀yin lólùfẹ́ mi ẹ ti rí rísì tó yẹ pé a gbọ́dọ̀ máa fi share àwọn information báyìí ọgbọ́n wà ń bẹ ẹ̀kọ́ wà ń bẹ kí everybody máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ òun mo ṣe máa ń bẹ̀ yín lólùfẹ́ mi pé ẹ máa bá mi share ẹ̀ mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń share mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń subscribe ẹ̀yin tẹ́ ẹ ti subscribe náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ subscribe kájọ máa jàǹfààní ètò yìí lọ wọ́n ní bí eégún ṣe múná nìyẹn o wọ́n níbi táwọn èèyàn gbé ti ń pariwo ó yẹ ìpanu eégún ó yá kí ló yẹ ariwo bá ta lálà bá lù akutuku bá hu bí kọ́nà àwọn ìránṣẹ́ ọba ó yẹ sáré lọ bá Ọ̀jájá nọ́mbà 2 nìyẹn kábíyèsí ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ń ta o eégún ti ń jóná o kábíyèsí ní abomination ká máa rìn ní Paul wí eégún jóná how come kí ló ṣẹlẹ̀ kí kábíyèsí tó dé ta olórí Tóbi ti ń sọ kí ló ń ṣe yín tẹ̀ ń yọ̀ kí ló ń ṣe yín tẹ̀ ń jó kí ló ń dùnnú yín ta lẹ̀ ń celebrate ẹ dá mi lóhùn ta lẹ̀ ń celebrate kí ló ń dùnnú yín níjọ́ tí gbogbo àwọn ti wà láàfin ìjọ wo ni kábíyèsí celebrate èèyàn kan rí nínú àwọn why tó ṣe wá jẹ́ Queen Naomi ẹni tó yẹ kó rot in jail ẹni tó yẹ kó pẹ́ lẹ́wọ̀n ẹni tó yẹ kó lọ kó má dé mọ́ ẹ wá kólu ẹ wá kójú ẹ wá kéegun ẹ wá ń jó ó pẹ́ kéegun tó jóná ta ló ń celebrate níjọ́ táwọn ti wà láàfin kábíyèsí Ọ̀jájá nọ́mbà 2 kò celebrate àwọn rí white wá ṣe jẹ́ Naomi ẹ̀yin lólùfẹ́ mi ṣẹ́yìn náà ti gbọ́ ẹ ti gbọ́ nǹkan tó jáde lẹ́nu olórí Tóbi Philip ẹ gbọ́ nǹkan tó jáde lẹ́nu ẹ̀ ṣé ẹ ti rí wípé nǹkan ń ṣẹlẹ̀ láàfin kódà èmi gan ò gbọ́ rí
mi ò gbọ́ bẹ́ẹ̀ rí irú ìṣẹ̀lẹ̀ báyìí ò ṣẹlẹ̀ létí mi rí kí n gbọ́ irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ láàfin rí ẹ jọ̀ọ́ ṣé ti ìgboyà ní ká pè ní àbí ti àìníbẹ̀rù ló fi lè mú olórí yìí kó ti eégún ẹ jọ̀ọ́ kí ló ń gbénu olórí yìí ná kí ló jẹ tẹ́lẹ̀kùnà tó ń ṣenú kọ́ńdú kí ló ń gbénu ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi ẹ rí wípé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin of Ifẹ̀ yìí mo fẹ́ lè sọ wípé ìtàn tí ò ní parẹ́ ni o ìtàn tí ò ní parẹ́ ni o àbí ká sọ wípé àwọn olórí yìí wọ́n ti mọ àṣírí kábíyèsí kan ni tí wọ́n fi ń hu gbogbo wà tó ń hu ìtàn ti wò pé kò kúkú lè ṣe nǹkan kan kò kúkú lè ṣe nǹkan kan because ẹ wò bí àwọn olórí ṣe ń da ààfin rú tí kábíyèsí ò dẹ̀ rí nǹkan kan ṣe sí ẹ dúró ṣé kò sí àṣẹ mọ́ lẹ́nu ọba ni ṣé kò sáṣẹ mọ́ láàfin ni ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ṣé kò sáṣẹ mọ́ lẹ́nu ni ṣé kò ságbára mọ́ láàfin ni táwọn olórí fi ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe nínú palace tó kàn fojú kábíyèsí gbolẹ̀ tó kàn fi ìdọ̀tí yí kábíyèsí lára ẹ má gbàgbé wípé tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ ìtàn yìí ò ní tán nílé Ifẹ̀ ìtàn yìí ò ní tán nílé Ifẹ̀ kábíyèsí kí lẹ̀ ń dúró ṣe kí lẹ̀ ń dúró wò ẹ take action yìí ẹ jẹ́wọ́ ọmọ ẹ jẹ́wọ́ Ọọ̀ni tẹ́ ẹ jẹ́ ẹ jẹ́wọ́ ọba ilé Ifẹ̀ tẹ́ ẹ jẹ́wọ́ Ọọ̀ni tẹ́ ẹ jẹ́ ẹ sọ̀rọ̀ ká ṣe gùn ẹ pàṣẹ kó múlẹ̀ ẹ sọ̀rọ̀ ká ṣe gùn àbẹ́ ti náṣírí kan lọ́wọ́ àwọn olórí yìí ni tí kò jẹ́ kẹ́ ẹ lè pàṣẹ kí ló ń ṣẹlẹ̀ kábíyèsí wọ́n kàn ń fojú yín gbolẹ̀ ni wọ́n ń fojú yín gbolẹ̀ ni ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe pé aráalé ló mọ́ lámòdì wèrè làwọn aráàta máa pè é wèrè làwọn aráàta máa pè é àwọn aráalé nìkan ló máa mọ̀ pé ó rẹ̀ díẹ̀ ni àmódi díẹ̀ ló ń ṣe táwọn aráàta bá rí bó ṣe ń ṣe ó ti ya wèrè ni ó ti ya wèrè owó ẹ bá wa bú so aráalé nìkan ló máa mọ̀ pé àmódi díẹ̀ ló ń ṣe kábíyèsí ẹ wake up ẹ dìde ẹ dìde ẹ jẹ́wọ́ ọba tẹ́ ẹ jẹ́ ọba bá lórí ohun gbogbo ni bá a ṣe gbọ́ nìyẹn ọba bá lórí ohun gbogbo ni ta ló lórí tó máa ta eégún láyà tó bá ti ta eégún láyà ó ti ta ìṣẹ̀ṣe láyà tó bá ti ti eégún ó ti tàpá sí ìṣẹ̀ṣe kí ló dé n tó ń ṣẹlẹ̀ láàfin yóò wá yé mi mọ́ o kábíyèsí àdẹ̀ ń pariwo láti jọjọ́ yìí à ń pariwo láti jọjọ́ pé àwọn tẹ́ ẹ kó sáàfin ọ̀pọ̀ ohun òye kó máa bá yín gbà fín but kábíyèsí tíyẹ̀sí náà ẹ ṣe nǹkan kan sí i ṣé ààfin tẹ́ ẹ fẹ́ kí olórí Naomi kó padà wá náà nìyí àmúkáwí tán ẹni olórí ó kúrò láàfin gbogbo ẹ̀yin tẹ́ ń gó ègéṣe olórí tó kúrò láàfin ṣé ẹ ti ń rojú ayé ṣé ẹ ti ń rojú ayé ṣé ẹ̀kọ́ ò ti ń fojú múmu hàn báyìí olórí Mariam la ṣì ń sọ olórí Tóbi ló tún gbé wà àti ẹ̀wọ̀ yìí náà sìn olórí wo la mọ̀ ń sìn tó tún máa tún dáwọ́ tiẹ̀ náà wù ẹ dá mi lóhùn ṣódìgbà kábíyèsí ṣódìgbà tó bá lé yín kò láàfin ṣódìgbà tó bá lé yín kò láàfin kẹ́ ẹ tó take action ojú tọrẹ mi ẹ lójú ò tì mí gbogbo àmà lójú yọ tì í tójú bá ti ti ọba Ilé Ifẹ̀ ojú mà ti ti gbogbo àwọn ọba tó kù náà wọ́n ní kú tó ń pojú gbẹ ni òwe ló ń pa fún ni gbogbo ẹyẹ bá tó kù ẹ dìde o tí Ọọ̀ni Ọ̀jájá nọmba 2 tí ò bá lè take action èmi ò mọ nǹkan tó wà ń di ẹ o ẹ̀yin ọba tó kù ẹ dìde o tójú bá ti ti ọba ẹgbẹ́ yín gbogbo yín lójú tì o gbogbo yín lójú tì tójú bá ti ti ọba ẹgbẹ́ yín gbogbo yín lójú tì àbí ká sọ wípé ẹlẹ́dàá Queen Naomi ló ń jà ni àbí ká sọ pé ẹlẹ́dàá Queen Naomi ló ń da pálásì rú ni báwo ni ká ṣe pè torí nígbà táwa gbọ́njú tọ́ba bá húkọ́ gbogbo lè má máa mì ní tọ́ba bá fi ọ̀pá ẹ̀tẹ́lẹ̀ báyìí gbìí
wàhálà dé ló wá di pé ọba ò wá níyì mọ́ ọba ò ní respect mọ́ àwọn olórí kan yọnu sọ́ba bó ó ṣe wù wọ́n tọ́ba bá ń gorí yín tó bá ń bá yín lájọṣepọ̀ ìyẹn ò ní kẹ́ ẹ rọ́bà fín tọ́ba bá ń ṣe wọléwọ̀de fún yín ìyẹn ò ní kẹ́ ẹ rọ́bà fín ìyẹn ò ní kẹ́ ẹ má ṣàpọ́nlé ọba lè wá ń fojú ọba gbolẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin wọ́n ní kò ṣẹlẹ̀ rí èmi náà ò dé gbọ́ rí nínú ìtàn kí olórí tí eégún láyà ó ti ṣẹ̀ṣẹ̀ láyà nìyẹn ó ti rí ṣẹ̀ṣẹ̀ fín kí ló ń gbénu àwọn olórí yìí ná kí ló ń gbénu wọn ṣọ́ ti gbéṣù mi ni ṣọ́ gbéṣì gidi mi ni kí ló dé kábíyèsí ẹ take action o ẹ pawó dàkẹ́ táwo ṣe o ẹ pawó dàkẹ́ táwo ṣe ẹ take action ẹ fọwọ́ líle mú àwọn olórí yìí ẹ fi wọ́n jófin ọba bá lórí ohun gbogbo ni wọ́n ní ọba bá lórí ohun gbogbo ni tó bá yẹ pé lórí ti Naomi yìí náà ni ẹ wo bí wọ́n ní má fọkọ mi dáná mọ́ ìjọ kan náà nìyẹn máa ń kọ o àsìkò tó tẹ máa kọ kínní kábíyèsí ẹ kọ ó ti tásìkò tẹ máa kọ náà àwọn olórí ti fojú yín ìwé ìbọn yín fojú yín gbolẹ̀ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé àwọn ọba kéréje gan-an wọn lè fojú wọn gbolẹ̀ àmọ́ṣúmọ́ Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá nọmba 2 níbo lè faction yín sí ẹ dúró ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ kó má dé jẹ̀dẹ̀ pé bí nǹkan tí mò ń rò òun ló ń ṣẹlẹ̀ yìí o ẹ jọ̀ọ́ tó bá dàbí ẹ̀ṣẹ̀ tó bá dàbí àrífín kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o ẹ̀yin lólùfẹ́ mi kí ni kan ló sọ sí mi lọ́kàn sí yìí o ṣé kò ń ṣe wípé ọ̀rọ̀ tó bá ń sọ tí àwọn ìlú máa ń sọ wípé tán bá fi ẹni tí kò yẹ kán fi jẹ oyè ìlú ò ní rojú ìlú ò ní ráyè bóyá òun ló wá ń ṣẹlẹ̀ yẹ jọ o kábíyèsí ẹ foríjì mi o mi ò torí adé rí fín o ó kàn sọ sí mi lọ́kàn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ̀yìn bàbá wa Ọọ̀ni kí ni yìí kàn dùn mí ní bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn bí mo ṣe ń gbọ́ wọn fọmíṣọ́ yẹn ó kàn ń ká mi lára ni pé Ọọ̀ni ni irú nǹkan báyìí máa tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí i òun ló jẹ́ kí n máa rò pé àbí nǹkan tí mò ń rò ẹ̀yin olùfẹ́ mi èmi ò mọ èrò ọkàn ti yín o èmi ò mọ èrò ọkàn ti yín bó ṣe ń wá sí mi lọ́kàn òun ni mo ṣe ń rò yìí kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ foríjì mi tó bá dàbí àrífín o tó bá dàbí ẹ̀ṣẹ̀ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o torí mi ò expect pé ó lè dé level yìí kẹ́ ẹ tó take action mi ò expect pé ó lè dé level yìí tẹ́ẹ̀bà dẹ́jẹ̀ ti wá nǹkan ṣe sí i ó máa wọ́ọ̀sì jù báyìí lọ o torí pé kí ni táwọn olórí tó kù náà bá rí wípé àwọn olórí tó ń ṣe yìí wọ́n mú jẹ àwọn náà máa fọwọ́ pa yín lára o àwọn náà máa tìka bọ̀ yín lójú o àwọn náà máa tìka bọ̀bọ̀ yín di o kódà wọ́n á fi ka owó imú yín báyìí pé olórí Mariam ṣe ó mú jẹ tóbi náà ti ṣe ń sìn náà òun náà ti mú tìtẹ̀ náà jẹ ẹ máa rí pé èmi tó máa bọ̀ sí wọ́n máa tìka bọ̀bọ̀ yín dì ní ìmí àtúndé á tìka bọ̀ yín ní gimú wọ́n kàn máa in fact wọ́n kàn máa fi yín gbá bọ́ọ̀lù sí yìí ni tẹ́ẹ̀bà ti take action kábíyèsí ẹ take action wọ́n lọ́ba ba lórí ohun gbogbo ni àṣẹ wà lẹ́nu yín agbára wà lọ́wọ́ yín ẹ láṣẹ ẹnu yín ẹ lu agbára yín ó tó gẹ́ alùbàtà kan kì í dárin ó tó gẹ́ má fọkọ mi dáná mọ́ wọn lọ́jọ́ kan báyìí òun nìyẹn máa ń kọ ẹni olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí Queen Tóbi tó dáná sí eégún bí mi ṣe wọ́n máa pè nìyẹn bí mo ṣe máa pè ní pé Queen Tóbi ó dáná sí eégún tí bá tún ní any information mi tó tún jẹ́ new tó tún láàmìlaka màá tún wá mú wá fún yín ire o ẹ bá mi subscribe kẹ́ ẹ bá mi share fídíò yìí ẹ ṣé gan thank you.